Mo kí gbogbo wa o, lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin nílé àti lálejò. Wọ́n ní a kú dédé wò yìí, a kú òǹgbẹ, ẹ̀mí gbogbo wa làájá. Orúkọ tèmi ni Olúwatóyìn Ọbátúládá Linton tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọ́mọ Plenty. Ìdánilẹ́kọ̀ọ́ kékeré kan ni mo mú wá fún wa, nítorí pé ọ̀pọ̀ èèyàn tí Bíbélì náà dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ ènìyàn ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀. Bíbélì náà ló dẹ̀ tún wá sọ wípé ẹni tí nǹkan ò bá yé, ẹ jẹ́ ká lọ bèèrè lọ́dọ̀ àwọn tí Ọlọ́run fi fún ní ìmọ̀ tó tún ju tiẹ̀ lọ kó lè yé ẹ. Bíbélì náà lèmi mo tún ti rí ìkà tó sọ wípé ẹni tó fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀, ṣùgbọ́n ẹni tó kọ ìbáwí ẹranko ni. Tó ṣe bí òwe o, lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin. Ṣé rí àwọn ọmọ Nàìjíríà àbàjẹ́ kinní kan? Àbàjẹ́ kinní kan, kí ni nǹkan náà? Òun ni àṣà. Tí wọ́n bá rí pé àṣà kan, ẹnìkan lo àṣà yẹn nígboro, oníkálukú máa gbé ni. Ẹ máa sọ síra yín, ẹ máa sọ sáwọn ọmọ yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ó ti di àríyànjiyàn láàrin èmi àti àwọn tó jẹ́ pé ẹni bí ọkàn mi. Ọ̀rọ̀ yìí ó jẹ́ ìlú gángan. Ṣé mọ̀ pé tó bá kọjú sẹ́nìkan, ẹ̀yìn ló máa kọ sẹ́lòmíì. Tó ṣe bí òwe o. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Tọ́rọ̀ bá dẹ̀ sọnù, òwe ni àwọn bàbá wa máa fi ń wà. Tó ṣe bí òwe gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o. Ọ̀rọ̀ ni máa sọ, ọ̀rọ̀ ò ní sọ mí. Orúkọ tèmi ni Olúwatóyìn Ọbátúládá Linton, tá mọ̀ sí Ọlọ́mọ Plenty. Èní ní ọjọ́ 4 oṣù kẹta ọdún 2025. Nígbà kan ló jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ti gbẹ. Òun ló gba gbogbo Nàìjíríà kan. Táwọn máa ṣe lélẹ̀ sọ pé òun ẹnu ń gbẹ. Tí wọ́n máa sọ, a ní ẹnu gbẹ. Ǹjẹ́ a mọ̀ túmọ̀ ẹnu gbẹ? Ṣẹ́ni tó bá wà láyé ṣẹ́nu ẹ̀ á máa gbẹ. Ṣẹ́ni tí ó bá ní ẹ̀mí, tẹ́mi Ọlọ́run sì wà lára ẹ̀ tó sì mí, ṣẹ́nu ẹ̀ á máa gbẹ. Torí tá a bá ń sọ̀rọ̀ ká máa là á. Ìdajì ọ̀rọ̀ la máa ń mọ̀, a kì í mọ̀ parí ẹ̀. Nígbà àwọn ọ̀yá wa lọ́hùn, gbogbo àwọn òwe, gbogbo àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà yìí kò sí. Ṣùgbọ́n ìgbà tó dé tí à ń lò yìí, ó ga o. Ìgbà ò ní lò wá o. Àwa la máa lò gbà nínú àlàáfíà ẹ̀mí gígùn, ìfọ̀kànbalẹ̀, rírí jẹ, rírí mu, rírí ná nílò wa ẹnìkọ̀ọ̀kan wa kò ní dúró. Kò sẹ́ni tó sọ fún mi pé ẹnu gbẹ o, ẹnu gbẹ, fún mi ní nǹkan ẹnu gbẹ. Mi ò kì í dá wọn lóhùn, torí mi ò kì í fún ẹni tí ò bá ń ṣe àlàyé ní nǹkan. Tá a bá ń sọ̀rọ̀ ní ti ara, jẹ́ ká máa wọnú ẹ̀mí, ká máa fi mọ àwọn màlẹ́kà tó ń kọjá lásìkò tá à ń sọ̀rọ̀ yẹn. Tó bá sọ̀rọ̀ sọmọ ẹ̀, gbogbo àwọn ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ àgànà máa ṣà, àwọn ohun burúkú tó ń balẹ̀ èèyàn jẹ́, tó ń bá ọ̀nà ẹ̀ jẹ́, tó ń balẹ̀ ayé èèyàn jẹ́, tó ń ba orílẹ̀-èdè jẹ́, ẹ ti dà sígboro Nàìjíríà. Oníkálukú àwa gbé. In the 60s, 70s, 80s, 90s, kò sí gbogbo àwọn àṣà burúkú wọ̀nyí. Èyí tó ṣẹ̀ wá jáde
ti Wasiu yìí bó ṣe ṣe nígbà tó ṣàṣemáṣe níjọ́sí pẹ̀lú ìyàwó Aláàfin táriwo yẹn tágé bó ṣe ṣe nígbà tó máa parí iṣẹ́ yẹn báyìí ó gbé ẹ máa yọ́nú sí mi ó gbé jáde gbogbo yín ẹ gbàjọ́ láì mọ̀túmọ̀ ijó tẹ̀ ń jó tọ́ọ̀ bá tí ì play kínní yẹn báyìí ẹlòmíì ò tí ì rí ó dáa pé mọ́rálà pé tèmi dire ṣùgbọ́n ẹni tó lò tó fi sa iṣẹ́ ó mọ ohun tó ń ṣe ó tún ti wá gbé kan jáde tó jẹ́ pé ẹ lè ṣe kẹ má lò ní àwọn lè ṣe kọ má lò lójúmọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà lè ṣe kẹ má lò lójúmọ́ pásítọ̀ gan ń lò àáfàá ń lò wòlíì ń lò ọmọ ọjọ́ ń lò ìyá ń lò sí bàbá ń lò sí ìyá wọn ń lò sọmọ nulẹ̀ láì mọ̀ pé ẹ̀ ń gégùn ẹ̀ ń ṣépè fúnlé ayé yín ni. nǹkan tó mo mọ̀ ẹlòmíì ò mọ̀ nǹkan tó ẹlòmíì dẹ̀ mọ̀ èmi náà ò mọ̀ èmi béèrè ni wọ́n ní abèrè ọ̀nà kì í ṣìnà. ohun tí Wàsíù lò tó lò fáwọn àáfàá nígbà tí wọ́n lọ sọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀ lórí ọ̀rọ̀ ìyẹ́ tó kú wọ́n ní kó tọrọ àforíjì lórí ọ̀rọ̀ ẹ̀wọ̀n wa Ganu sí. It wasn't a slip of tongue and it wasn't a mistake. It wasn't just anything like that. Wàsíù ẹni tí mo mọ̀ dáadáa ni. lórí iṣẹ́ ìrànṣẹ́ lórí iṣẹ́ orin tó ń ṣe ìwà burúkú ó kún ọwọ́ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí kò tó máa fi tú ilé ayé tó máa fi ba ilé ayé yàn jẹ́ òwe tó máa fi balẹ̀ ayé tó máa fi sọ ilé ayé yàn di kòròfo ẹnu ẹ̀ ló wà. nígbà tí ó sọ ọ̀rọ̀ yẹn tó ní wọ́n wá Ganu wọ́n ní kó wá ṣàforíjì ó ní láéláé òun ò lè ṣe kíni ó lóun ò lè ṣàforíjì ó lóun ò lè tọrọ àforíjì. ohun náà lòun náà tún fi dá wọn lóhùn ohun agogo ló fi dá wọn lóhùn. Gbọ́n nǹkan tó sọ ni torí ẹ̀yin tẹ́ẹ̀rín sọ pé ọ̀rọ̀ lú òyìnbó ìrònú tòyìnbó ni ìrònú ti kinní kan ni kò mean anything tẹ́ ẹ̀ sọ sáwọn ọmọ yín ẹ ṣọ́ra. ohun wo ló fi dá wọn lóhùn ó ní ọmọ líle ni mí mi ò lè tọrọ àforíjì lọ́wọ́ ènìyàn bíi tèmi nítorí kíni ó ní nítorí a kì í fi ẹ̀sùn ríró pé kágo dún kan agogo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohun burúkú lohun tó lò yẹn ohun táyé èèyàn fi ń bàjẹ́. ẹ jẹ́ kí n tún sọ fún yín lẹ́ẹ̀kan sí i ó ní ọmọ nílé ni mí mi ò lè tọrọ àforíjì lọ́wọ́ ènìyàn bíi tèmi nítorí pé a kì í fi ẹ̀sùn ríró ṣàgbọ́n tó bá lu aago á ṣe gborogboro a kì í fi ẹ̀sùn a kì í fi kan agogo pé kí ló dé tó fi ń dún. ọmọ Yorùbá ni mí o tí nǹkan bá dé tó bá ṣú mi lójú tó bá rú mi lójú màá béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà wọn là mí lóye torí ẹ̀yin tá à ń bá sọ tẹ́ ẹ̀ sọ pé kò mí ní bẹ́ẹ̀ èmi kàn ń ro bẹ́ẹ̀ ni kò mí ní ẹ̀ bẹ́ẹ̀ òkú ló ń Ganu bí ẹni tí ẹnu ẹ̀ gbẹ bó ṣe jẹ́ pé ẹni tí ò sí láyé mọ́ ni òkú ló ń Ganu ẹni tó bá kú kú òjijì ti bí irú pé kí electric báyìí kó ṣọ́ọ̀kì yàn kú ó máa lanu sílẹ̀ á lanu tó ẹlòmíì àtó lajú bí ikú mọ́tò náà ni ikú òjijì ó máa lanu ni
bíkú iná ni ó máa ẹni tó wà lórí ibùsùn ẹ̀ gan tó ń kú ó depend lórí fọ́ọ̀sì tí ẹ̀mí yẹn fi jáde ó máa lanú lẹ̀ ni òun ló ṣe é pé ẹni tó bá kọ́kọ́ débẹ̀ ó máa pa ẹnu yẹn dé ó máa pa ojú yẹn dé òun náà ṣe ń fi ẹni tọ́ bá ti fi cotton wool tó ti fi sí lẹ́nu ó lanu sílẹ̀ ńgbà tó kù ni ìgbónára ikú gbóná ikú tó gbóná gan nígbà tẹ́lẹ̀mí yẹn máa gbà pẹ̀lú ìnira lẹ́mí yẹn fi jáde wọ́n ṣe ń ganú lẹ̀ lẹ́yìn eléyìí èmi ò ní bẹ́ẹ̀ nìkan kan sọ́mọ tẹ́ ẹ̀ bá ti sọ ẹ tó bá sọ sí mi ni máa fún lépè ni gbogbo ọmọ Nàìjíríà gbogbo àṣàkọ́lé èèyàn ń dá gbogbo àṣàkọ́lé èèyàn ń pè mọ́ rẹ̀ gbogbo àṣàkọ́lé èèyàn ń pè mọ́ ọmọ ẹ̀ oríṣiríṣi adjective náà ti fi qualify Ganu yìí gagaliciously gaganugun gagasílẹ̀ gagasókè. Bàṣọ kankan àní ṣe wá Ganu sílẹ̀ so kó tó di pé Ganu yẹn dé kí Wàsíù tó sọ jáde mọ ọ̀rọ̀ míì tẹ́ máa ń lò tẹ́tẹ̀lẹ̀ kò sí ọ̀rọ̀ míì tẹ́ máa ń lò tẹ́tẹ̀lẹ̀ kó tó di pé ọ̀rọ̀ Ganu wọ́n Ganu sí ò ṣe Ganu sí àwọn àfáà tán ní kó wá tọrọ àforíjì ó lè má yé gbogbo wọn náà tán ṣùgbọ́n àwọn kan rí i pé ó yá ó kàn sọ̀rọ̀ ìwọ̀sí sí wọn pé àwọn wá jẹun níbi tí wọ́n ti pè ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn jù bẹ́ẹ̀ lọ tó bá yẹ pé kò fèsì ni tó bá yẹ pé kò fún wọn ní èsì pẹ̀lú ohun yìí ni màá ló kàn déédéé sọ ni ó ní ọmọ líle ni mi ò lè tọrọ àforíjì lọ́wọ́ ènìyàn bíi ẹlẹ́ran ara bíi tèmi nítorí kí ni ó ní nítorí a kì í fi ẹ̀sùn worowóró a kì í fi kan agogo ṣe àwọn dẹ̀ máa ń sọ pé ẹnìkan kì í pohùn agogo lẹ́nu ẹ jẹ́ kó rí wa lọ pé Nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá àwọn ohun burúkú tí ẹni tí tó fẹ́ fi ṣèrìnúwà ilé ayé tiẹ̀ tó fẹ́ fi gba ògo láyé ọmọlọ́mọ á sọ sí ó kú ti mọ̀ pé bọ́lọ́ ni kò lè yé òun náà rẹ́rìn kí ni tí wọ́n kọ́ tẹ́sán yẹn náà a ní má wọrí jàre mo kàn fi bẹ́ẹ̀ dápàrá lásán ni ó ti bá yé ẹnìyẹn jẹ́ ẹ jẹ́ ká máa ṣọ́ra tá a bá ń fúnra wa ní ìdánilẹ́kọ̀ọ́ ẹ má yẹ ká máa sọnù ànírògùn ikú gbóná o àní rásídẹ̀ǹtì àní rí dààmú àní rí wà tẹ bá rí ẹni tó bá kú tí wọ́n bá fi cotton wool sí etí ẹ̀ tó bá fi cotton wool sí imú ẹ̀ torí pé ó lanu sílẹ̀ ni kí atẹ́gùn má bàa kó sínú ẹ̀ lọ torí bó ṣe lanu sílẹ̀ yẹn bí ẹ̀mí yẹn ṣe jáde lójijì bẹ́ẹ̀ yẹn gbogbo atẹ́gùn tó rọ́ sínú ẹ̀ ó máa jẹ́ òkú yẹn láàrin 1 to 2 hours ó máa wú ó máa ga ni torí pé atẹ́gùn rọ́ lọ sínú àwọn ibi tó ìtorí pé ó lanú lẹ̀ yẹn wọ́n á wá fi cotton wool sí lẹ́nu wọ́n á fi sí nímú wọ́n á fi sí létí ṣùgbọ́n tó bá yẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti kú ikú gbóná ìtẹ́mi yẹn ti jáde lára ẹ̀ pẹ̀lú tipátìkúkú yẹn wọ́n ti pa ẹnu yẹn dé ẹnu yẹn ṣìṣe pàdé àbí gbogbo ẹni tó kú náà lẹ máa rí cotton wool lẹ́nu ẹ̀ lẹ máa rí cotton wool létí ẹni náà nọ́tọ̀ lù wọ́n náà kí ṣe pé gbogbo àbẹ́ mo sọ yìí mo dúró náà o ọ̀rọ̀ tán lẹ́nu ó pọ̀ síkùn rẹpẹtẹ o a kú òǹgbẹ ẹ̀mí wa làjà o ẹnì kankan nínú wa ò ní Ganu sílẹ̀ o nínú wa ò ní Ganu sílẹ̀ kan tó di pé oníkálukú máa ṣínú ọlá títóbi Ọlọ́run ọlá Quran Azim lórúkọ Jésù Kristi Olúwa wa ọlá gbogbo àwọn onílẹ̀ ọ̀rọ̀ ohun fẹ́ wọn ò ní jù sí wa ohun fẹ́ tó máa báyé wa jẹ́ wọn ò ní jù sí wa o ẹ jẹ́ ká ṣọ́ àpàràdà ẹ jẹ́ ká ṣọ́ èdè lò ẹ jọ̀ọ́ wọ́n ní ìwà ata òṣùwọ̀n tẹrútọmọ ló bá tarẹ́ tẹrútọmọ ló ń wá ta kiri èmi sọ yìí mo dúró náà èmi lọ́lọ́mọ plenty ire o ire kàǹkà ire kàbìtì ó dìgbà kan náà.